ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ẹ ti gbọ́ láti headquarters àwọn agbọ́ ti kú yọ̀ ó lẹ́tìkẹ́ mọ̀mí ọbańlá please update mọ̀mí ọbańlá update na water update ní wọ́n ẹ̀ máa fi pa ẹ́ update ní godmother before ṣóyè yín wọ́n bá sọ pé ǹjẹ́ ẹ gbọ́ pé shopping mall ti di búkà ìrẹsì àti àmàlà Jésù Kristi shopping mall wọ́n ti ń ta mọ́mí ọbańlá ibi tẹ́ ti ṣe mistake ẹ jẹ́ kí n explain fún yín in a way tẹ́ máa fi understand ṣe ti get ẹ̀ sìn ṣe mọ̀ pé àǹtí ń kàtà wọlé ṣe mọ̀ 33% of ata tó ń jẹ lẹ́kọ̀ọ́ àǹtí ló ń kó wọlé ìgbà tó ti lè kàtà yẹn wọlé kàtà má bàa bàjẹ́ àbí nǹkan kan wọ́n wá yí sí ata jollof rice wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń ta rice wọ́n ṣe fi rice gbalẹ̀ nídìí nìyẹn tó ṣe bẹ̀rẹ̀ sí ń ta rice ìbẹ́ nìyẹn so mọ́mí ọbańlá ẹ má rò pé fẹ́ wá rí dínkù àǹtí mi lórí bíbá èèyàn tó bá tata tó bá ta rice ṣe mọ̀ awóráwo ni ẹlẹ́yà tó rí sardine awóráwo ni bó ṣe ń tata yẹn wọ́n ta tòmátò wọ́n ta àlùbọ́sà wọ́n ta rú wọ́n tẹja wọ́n ta gbogbo ẹ̀ gbàm ọbẹ̀ ò ti jiná ọbẹ̀ ti jiná 33% of ata 20% of irú 5% of tomato tó bá gbá gbogbo ẹ̀ tó gbá lẹ́gbẹ̀ẹ́ tó gbá ọbẹ̀ ti jiná ọbẹ̀ ti rẹ́dì kìíní àtọ́làtọ́ ọ̀la yín ṣe kí ni ọbẹ̀ ti rẹ́dì ẹ má rò pé ẹ lè máa drag àwọn tó ganu ayé bíi eléyìí o mélòó nu yín èwo nu yín ló kọ́kọ́ tata àti jollof rice nínú shopping mall àǹtí mi ló kọ́kọ́ ṣe nínú shopping mall tó tata àti jollof rice pẹ̀lú àmàlà àmàlà yẹn dẹ̀ ó máa ṣe kí ni ó máa wà òkè bẹ́yẹn kò ní jí kókó ta ló kọ́kọ́ tata jollof rice ata jollof àǹtí mi lè máa ṣe kí ni ẹ máa rí ṣé ẹ mọ̀ pé aṣọ yẹn ò ṣe kí ni àmàlà láyé wà tó tiẹ̀ ti lè mú àmàlà mọ́ ó ti tán owó burúkú wọ́n dẹ̀ máa ní àwọn àgé máa wọ bẹ́ẹ̀ yẹn tó ti máa ta dáadáa àwọn pọ̀mọ́ tó máa ta yẹn tó bá bá ẹ̀ wá gbogbo ẹ̀ ráńdàbà gbogbo ẹ̀ tó ṣàpé sínú abọ́ nílẹ̀ sọ ojoojúmọ́ kọ́ lẹ́yìn jẹun ẹ jẹ́ kó ta ráìsì ẹ jẹ́ kó ta ráìsì ẹ̀mí tí ò jẹun ẹ̀mí yẹpẹrẹ ni ẹ jẹ́ kó ta ráìsì of course tó ti lè tata kílẹ̀ rò pọ́n máa tà nẹ́ẹ̀sì àlùbọ́sà gbogbo ẹ̀wà gbogbo on that high level mo ní on that high level tẹ́mi bá dé náà jẹ̀mí á lọ jẹ ráìsì ò kí ló fi ń ṣèyàn ráìsì pẹ̀lú ògúnfe tó láwọ̀ dáadáa àǹtí Lizzy ti ń ta ráìsì yẹlọ àǹtí Lizzy ti ń ta ráìsì ẹjọ́ ta ló fẹ́ ro àmàlà ta ló máa ro àmàlà náà because I don't know ṣé àǹtí Lizzy àti bọ́dà láti dé máa fìtì ṣé mo kó bọ́dà láti àfẹ̀ṣẹ́ jẹun ni wọ́n tó bá ń ṣe fùfú gan-an bọ́dà láti máa gún dáadáa ṣé ẹ understand èsì ìbọ̀dà láti yẹn kọ́ gbé wọn síbi sápá ẹ̀yìn gbẹ̀yẹn bọ́dà láti adé mọ àmàlà rò ẹ kúkú mọ̀ pé bàdàn ni bọ́dà láti iṣẹ́ ti dé ìjẹ́ ti dé ṣe ti rí sí ibi tẹ́ rò pé ti fẹ́ ṣe mà àǹtí Lizzy ṣe ti rí báyìí àǹtí Lizzy máa bá ṣẹ́ rẹ̀ lọ òhe máa bá ṣẹ́ rẹ̀ lọ wọ́n jowú ni wọ́n jowú ọmọ ológo tó ń ta ráìsì wọ́n ń jowú yín ni àǹtí Lizzy ẹ má dá wọn lóhùn ìlara ni ìlara tó tẹ́ bá sọ pé mọ́tò lulẹ̀ gold lulẹ̀ cream lulẹ̀ aṣọ lulẹ̀ ráìsì ò lè lulẹ̀ o food is life ráìsì ò lè lulẹ̀ àmàlà kẹ̀ àwọn ẹran yẹn kó ṣe kí ni àgé máa wọ lóríṣiríṣi ọlọ àǹtí Lizzy mo like 20 years business tycoon àbí báwo ló ṣe ń pè 20 years no be beans now 20 years in business industry gbogbo ni jack and juice gbogbo ẹ ní anything jack of all trades anything àǹtí Lizzy mo gbé fún yín ọmọ lẹ́ṣẹ̀ ọmọ ni ẹ ṣe ẹ jẹ́ kó ta rice yes ẹ jẹ́ kó ta rice ìkìlọ̀ kínkín tó wá wà ń bẹ ìkìlọ̀ kékeré tó wá wà ń bẹ ẹ jọ̀ọ́ o
ẹ má gbé abọ́ fọmọ pé kó lọ ro oúnjẹ wá o ẹ ò gbé tapá ti tán ẹ má gbé abọ́ fọ ìfà tó bá fẹ́ lọ síbẹ̀ lọ ra ráìsì gan jọ nítorí Ọlọ́run sọ fún gbogbo ọlọ́pàá àgbáyé sọ fún CIA sọ fún FBI sọ fún gbogbo ọlọ́pàá sọ fún Trump sọ fún Tinubu kó tó lọ ro oúnjẹ ń bẹ̀ o ẹ má gbé abọ́ pé ẹ fẹ́ lọ ra tí ò sẹ́ni mọ̀ tó bá mú yín sílẹ̀ ìfún yín náà máa tà wọ́n máa fi ṣe nǹkan ọbẹ̀ torí àmì tó ti mú màlúù wọlé báyìí ìfún yín náà máa fi ṣe ẹ má gbàbọ́ fọ́mọ o pé kó lọ́ọ́ bá yín oúnjẹ wá ń bẹ́ o àwọn tó gánú ayé ló ń jẹun bẹ́ o ẹ̀yin ò dẹ̀ga ẹ kúrú nú ayé gan o ẹ kúrú nú ayé gan so ẹ má gbé abọ́ fún ọmọ wípé kó lọ́ọ́ bá yín rà rẹ̀ sí wá o ẹ dá nìkan lọ fún ara yín ẹ ní mórí ibùsọ ẹnu. So Mommy Obanla, if you think you can come and shame Aunty Sholape, you lied. You lied. Àwọn yẹn gánú ayé. Àwọn yẹn gbé dání inú ayé. Nǹkan tó ń pè ní pé wọ́n gbé dání yẹn. The ability to be able to diversify. Aunty DT. Ọ̀lọ́, mo ṣe ti yín lọ́jọ́ kọjọ́. Ẹ má wo tẹ́lẹ̀ gan. Ẹ má gbọ́ tẹnu. Mo ṣe ti yín lọ́jọ́ kọjọ́. Always ìjà wá ìjà òsì always guided wọ́n máa tó omi wọ́n máa ta pure water kí ló fi ń ṣèyàn always àwọn olókọ́kọ́ fa omi jáde tọ́kọ́ sun omi jáde lórísun ilẹ̀ àgbáyé ilẹ̀ fẹ́ tán kí ló fẹ́ lọ́dọ̀ Aunty Lizzy tí ò sí mẹ́ kí ló fẹ́ lọ́dọ̀ Aunty Lizzy tí ò sí bẹ́ẹ̀ kí ló nídìí ilé ayé yìí ò tí mọ̀ bí tó máa dé ni ló pọ̀ lè tí ó wo lọ́wọ́ náà ẹ wá sígbà ẹ fẹ́ wá máa ṣèmù wọn kò dáa náà ẹ wá ní Àdàbí got nothing to do with àwọn tó ń jà lọ́wọ́ Àdàbí ẹ wò ẹ má jà parọ́ fún wa èèyàn kan làdàbí yẹn máa mú èèyàn kan lè pè yẹn máa jà olórí ibú ojú abẹ àti Akeem àwọn làdàbí mú bẹ́ẹ̀ ni Àdàbí kan ò jù yẹn náà lọ bẹ́ẹ̀ ni tó Àdàbí ò bá mú wọn ó yẹ kó rántí wípé èèyàn kan bá ti sa oògùn sí kádà báwo ló ṣe máa sọ pé àṣàṣì múyàn àṣàṣì kò jẹ́ lè lọ gbogbo nǹkan tí ò yẹ kó jáde làwọn méjèèjì máa tún jáde nísìnyí wọn sọ pé àwọn fẹ́ lọ ra arrest ara wọn orí yín jọ burú papọ̀ orí yín jọ burú ẹsẹ̀ kò sí yín lọ because ẹsẹ̀ ti fúlù FYP èèyàn ẹ lọ para yín sọnù ẹ para yín sómi ẹ ti bà brand ara yín jẹ́ ẹ ti bà yí ara yín jẹ́ Àdàbí èdì kan ò ju yẹn náà lọ kílẹ̀ ló pọ̀ ń pèlè dì múyàn ṣé o rò pé ó máa gbọ̀n báyìí ó máa kú sílẹ̀ ni no gbogbo nǹkan tó fọwọ́ ṣiṣẹ́ fún wàá máa fojú ọwọ́ ẹ̀ dànù ẹ wo bó ṣe ń ba ayé ara wọn jẹ́ bẹ́ẹ̀ ni o èpè ẹ̀ ló já o ìṣẹ̀dá àtàwọn ojú abẹ àti Akeem ló gbàbọ̀dé o bẹ́ẹ̀ ni kò tẹ̀ sí nǹkan tẹ́nibọ̀dì lè sọ fún mi ìṣẹ̀dá wọn ló gbàbọ̀dé ẹ mọ̀ pé àwọn kan ti wà tó ti fẹ́ gbé yín ṣubú ẹ wá ń gbéra yín ṣubú lọ́nà ìṣẹ̀dá àwọn yẹn ìyẹn kò tẹ̀ sí ọ̀rọ̀ lórí ẹ̀ Àdàbí Lizzy já ojú abẹ àti Akeem Àdàbí ẹ̀ ló já àwọn méjèèjì lórí tí ó wá ṣe pé orí wọn burú ni ṣé kò yẹ kán lo ọpọlọ kán fúnra wọn lọ́pọlọ kán dẹ̀ yára wọn lọ́pọlọ pé wọ́n máa ṣẹ̀sín àwọn èèyàn kan máa gba glory ìjà tẹ́ ń já ìsìn báyìí ó ti lọ fà beyond nǹkan tẹ́ rò pé ń ṣe ó ti lọ fà beyond gbogbo nǹkan tẹ́ rò pé ń ṣe èèyàn kan máa jókòó máa gba glory náà tálẹ́ni tó máa gba àǹtí kínní ni náà Àdàbí ẹ̀ wo ó múnádóko máa báṣẹ́ rẹ̀ lọ òwe máa báṣẹ́ àwọn tó bá máa tẹ́jì bá máa mú wọn tásàsì bá máa ràn wọ́n bẹ́ẹ̀ ni ṣé tí ò bá ràn wọ́n yẹn ṣáwa ni kó wá ràn ẹ jẹ́ kó ràn wọ́n o ẹ jẹ́ kó ràn wọ́n ẹ jẹ́ kó rí tí wọ́n gbàbọ̀dé wọ́n ní ilẹ̀ ọ̀gọ́rẹ́ ń ṣalọ́rẹ́ lọ́wọ́ báyìí Ọlọ́run ní ṣéyàn lóore náà fẹ̀kàn tẹ́lẹ̀ kó má fi nǹkan kan sórí ẹ̀ àbí Ọlọ́run ní gbà nǹkan kan lọ́wọ́ yẹn àtìgbà tó ti gba California tábà rí California ta àṣà àtẹ̀rẹ́ sí mo ta California mo tẹ̀rẹ́ sí ìkan náà ni ọ̀dọ̀ ó ṣáà ti mówó wọlé ó ti mówó wọlé kí ẹ ti understand it ó ti mówó wọlé ó ti mówó wọlé nìyẹn ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ báwo ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ má ti páàkì ó ti go away ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ ti gba California ìrẹsì ọ̀gẹ̀rẹ̀ ló wà ìrẹsì Àdàbí tó bá jẹ ráìsì òótọ́ lẹ́nu Aunty Lizzy àti change orúkọ ẹ̀ Àdàbí tó bá jẹ ráìsì lẹ́nu Àdàbí tó bá fi nǹkan atakọ ẹni
ọmọ ara tó bá jẹ bọ̀kọ̀tọ̀ àtàtà jollof rice ọlọ́run ọlọ́run àti Lizzy ọlọ́run character ni ẹ wò ẹ ṣáà avoid àti Lizzy by all means. She is somebody tó jẹ́ pé I don't know she wasn't meant to be like this. Something went wrong somewhere. This is not again mo sọ fún yín, this is not the Lizzy tí mo mọ̀ láyé ọjọ́ yẹn. Something went wrong somewhere. Nǹkan kan ṣẹlẹ̀ níbì kan. She's not. Mo wo kan lára àwọn wèrè tó máa ń tẹ̀lé yẹn. Mo rí wọn tó post fídíò kan nígbà tí Lizzy ìgbà tó máa ń advice yẹn. Tẹ bá rí ọjà kún pìpìpìpìpìpì ní skin yẹn glow ní aṣọ tó tún wá wọ bí pink báyìí. Mo rántí gbà yẹn mo máa ń sọ pé aṣọ yìí máa nice o. Aṣọ tó tún wá kó sọ́rùn gbà yẹn, ọ̀rọ̀ tó tún wá ń jáde, everything is everything somebody dreamed to be. Nígbà yẹn mo mọ nǹkan tí mò ń sọ. Everything bó ṣe sọ̀rọ̀, ọ̀rọ̀ ìṣítí tó sọ, nǹkan táwọn àlọ́ fi máa ń ganu lọ sọ́dọ̀ ẹ̀ ni. Bó ṣe múra, bó ṣe mind the business ẹ̀. Wọ́n sọ pé òkè kí lèèyàn tún fẹ́? Kí lèèyàn tún fẹ́ kọ́ lọ́wọ́ bá ṣe fóun? Aṣọ, ọ̀rọ̀ tútù àti iṣẹ́ gidi láàrin ẹgbẹ́ ó tún tayọ. Something went wrong somewhere. Èmi lè máa sọ fún yín bọ̀dá Látìnì. Tẹ́ bá wo ìṣẹ̀dá kínní dáadáa, bọ̀dá Láti ọjọ́ tí bọ̀dá Láti ti wọnú ayé ẹ̀ báyìí ni wàhálà ti bẹ̀rẹ̀. Ò bá tiẹ̀ mọ̀ kó má fẹ́ bọ̀dá Láti ọlọ́run. Ò bá tiẹ̀ mọ̀ because the only thing náà tó gbé jáde ní ọ̀rọ̀ ó lọ gbọ́kọ̀ ẹ̀ náà. Prior to ó fẹ́ bọ̀dá Láti kò mà sí story ẹ̀ ń tà. Ọ̀rọ̀ ó lọ gbọ́kọ̀ ẹ̀. Mo dẹ̀ máa sọ kíní kan fún yín, ẹ má máa defend ọkùnrin. Ẹ má máa defend ọkùnrin. Àwọn ọkùnrin ò dá kó máa defend wọn. Ẹ jẹ́ kí ọkùnrin tó bá ti lè fà á sínú kíní jẹ́ kó lọ defend ara ẹ̀. Bí bọ̀dá Láti ṣe wọnú ayé ọmọbìnrin, gbogbo nǹkan tó ti ń dá ó dẹ̀ bàjẹ́. Surely in everything in this life, protect your name. In everything in this life, protect your name. Má torí anybody ó fẹ́ dóko, ó fẹ́ fọ́kọ, kó bà yí ara ẹ̀ jẹ́. Don't because of anybody. Because of anybody, kò what ẹ̀. Nǹkan tó ṣe Lizzy, mo máa ń wò pé ẹ lè understand because a lot of you ṣe mọ̀ pé kó mọ èèyàn kó máa look up to somebody pé ẹ gbàgbé sẹ́ nígbà yẹn a máa ń jà sẹ́ a máa ń jà tó bá tún yàn ọlọ́run tọ́lọ́run bá tún gbà fún ẹbí eléyìí avoid bọ̀dá Láti o ní ayé ẹyọ kan téèyàn wáyé ó dẹ̀ ti dáa fún ẹ ó ti mọ̀ ọ́ ṣe ó ti dáa fún ẹ ó ti mọ̀ ọ́ ṣe ó ti tayọ láàrin ẹgbẹ́ fara báyìí. Okó kọ́ ni problem ẹ̀ náà initially okó wo ló fẹ́ dó tó lè rí dó so what's so special about Láti tó fi wọn torí Láti sóògùn ni kí ló special about Láti. What is special about the man? Kí ló ní? Ìjàpá lóògùn ni ó fi wòran díẹ̀.
ṣèbí torí àìríjẹ àrímu náà ló fi wá sáwá sọ́dọ̀ ẹ̀. Tó bá tútù yàn, avoid that man. He's a cursed man. Ọlọ́run ló mọ àwọn tó ṣépè fún. Ìwọ ló wá ń ṣe kí ni? Ló wá ń bá ń forí kó èpè. Ó mà ṣe o. Kò tiẹ̀ yẹ kó jẹ́ wọ. Any other person but you. Nígbà yẹn ò wá tó yá tó ẹ o, ó ti sọ ti kúrò mẹ́, ó ti rí bí íńtánẹ́ẹ̀tì, wà á dẹ̀ wọlé lọ, wà á fi gbogbo wọn lẹ̀, wà á continue iṣẹ́ ló bá tán. Wo kọ̀líìgì ẹ ló wà lórí stage tó ń ṣe interview fún Tóyìn Abraham. Ìgbà tó ń dá ọ̀rọ̀ fún kẹ́lẹ̀, ó sọ pé I don't want to talk about my past. Yes, move on. Ọlọ́run, Lizzy Ọlọ́run. Move on. Ìgbà tó ń béèrè lọ́wọ́ Fúnkadélé lórí tó fẹ́ máa ròpù ẹ̀ lórí interview pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Tóyìn, ó ní I don't want to talk about my past. Bam, move on. Torí ó mọ̀ pé anything she say there, they will cut it. Ó máa tún da wàhálà lórí social media. She's focused on her focus. Wọ́n Lizzy. Náà ló mú èèyàn tó ṣe ọ́. Náà ló mọ̀ ọ́.